àsìkò tó yẹ kí n máa jèrè wàhálà mi lórí ọmọ òní wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò. mọ̀lẹ́bí olóògbé Abíọ́lá Omítúnsìn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí ròyìn sọ wípé afurasí sójà kan mọ̀ dẹ́mi ẹ̀ légbodò. ó ti bẹ ìjọba fún ìdájọ́ òdodo báyìí. ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 26 oṣù keje ọdún 2025 ó ní agbẹnusọ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yusuf Idowu Abbas ó mọ̀ ló mọ̀ sọ nínú àtẹ̀jáde kan wípé ní agbègbè Ìjẹ̀dà ní ìlú Ìjẹ̀ṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní ìkọlù náà ti wáyé. ọ̀gbẹ́ni Abbas nínú àtẹ̀jáde náà ó fẹ̀sùn kàn pé òṣìṣẹ́ ológun kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọpẹ́jọbí Fìyìnfolúwa tó ṣẹ̀ṣẹ̀ gba iṣẹ́ ológun ó mọ̀ ló mọ̀ ṣe ìkọlù sí Peter Samuel Tọ́pẹ́ o ní nǹkan bíi aago 6 ìrọ̀lẹ́ ní ọjọ́ àbámẹ́ta sátidé. ó mọ̀ ṣàlàyé wípé Fìyìnfolúwa gẹ́gẹ́ bí àwọn tíṣẹ̀lẹ̀ náà sojú wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ló mọ̀ wọ aṣọ ológun tó sì ṣe ìkọlù sí iléeṣẹ́ àmọ̀tẹ́kùn tó wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà. ìyá olóògbé arábìnrin Tóyìn Omítúnsìn ó mọ̀ ṣàlàyé wípé látìgbà tí ọkọ òun mà ti kú ní ọdún 2019 ó mọ̀ ní Abíọ́lá ó mọ̀ ló mọ̀ ti ń ṣe ọkọ fún òun. ní ọjọ́ tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò yìí mo mà retí rẹ̀ títí o mo pe fóònù rẹ̀ kò mọ̀ lọ mo fi náà tọ́ọ̀sì mo fi rìn kiri gbogbo ìlú kí àbúrò rẹ̀ kó tó múròyìn wá fún mi wípé wọ́n mà ti dá ẹ̀mí ẹ̀ légbodò. ìyá náà sọ wípé ọmọ òun rèé ó máa ń ṣe ìrànlọ́wọ́ fún un pẹ̀lú iṣẹ́ oko tó sì ń tiraka láti jẹ́ èèyàn láyé o. bákan náà ó ní ọkọ àbúrò olóògbé arábìnrin Peter Joseph ó mà sọ wípé ìkọlù ní ikú rẹ̀ mà jẹ́ nítorí pé kì í máa ṣe pé ó mọ̀ múra ìjà síbi tí wọ́n ti pa o. iléeṣẹ́ àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ọ̀ṣun ó fẹ̀sùn kàn pé Fìyìnfolúwa ó mà sọ pé lára àdí tí òun fi lọ darapọ̀ mọ́ iléeṣẹ́ ológun ni láti máa fi ìyà jẹ àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn. Ọmọyẹlé nínú àtẹ̀jáde náà ó mà sọ wípé kò pẹ́ sígbà náà ó ní Fìyìnfolúwa àtàwọn kan máa pàdé ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn Tọ́pẹ́ ní ojú ọ̀nà tó ń gun ọ̀kadà lọ o tí wọ́n sì dá dúró wọ́n ṣe ìkọlù sí i. ohun tí a gbọ́ ni wípé wọ́n mà la nǹkan mọ́ Tọ́pẹ́ lórí o èyí tó jẹ́ kó mà ṣubú lulẹ̀ látòrí ọ̀kadà tó gùn. nǹkan bíi 20 ìṣẹ́jú oníkọlù náà fi wáyé láìsí ìrànlọ́wọ́ kankan èyí tó mú kí Tọ́pẹ́ wà nínú àgbàrá ẹ̀jẹ̀. bákan náà ó mà ló máa fi kọ́rọ̀ rẹ̀ pé ní kété tí òṣìṣẹ́ ológun tó hu ìwà láabi náà tán ó ní wọ́n na pápá bora o pẹ̀lú ọ̀kadà. àtẹ̀jáde náà ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé lẹ́yìn táwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn tí wọ́n gbọ́ sí ìṣẹ̀lẹ̀ náà ó ní wọ́n sáré gbé Tọ́pẹ́ lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. bákan náà ó mà ló mà tún ní wọ́n lọ fi ìṣẹ̀lẹ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Ìjẹ̀bú-Jẹ̀ṣà létí àti pé àwọn máa sọ fún ọ̀gágun Yunusa Isiyaku tó wà ní ẹ̀ka ìmọ̀ ẹ̀rọ ní ẹ̀ka iléeṣẹ́ ológun tó wà ní ìlú Ẹdẹ nípa ìṣẹ̀lẹ̀ náà. ọ̀gá àgbà àmọ̀tẹ́kùn Isaac Ọmọyẹlé ó ní gbogbo ìgbìyànjú láti dóòlà ẹ̀mí Peter Tọ́pẹ́ ó mà ló mà já sí pàbó bí ó ṣe padà dágbére fúnlé ayé yìí pódìgbà ó ṣe ní ọjọ́ àìkú Sunday. bákan náà ó mà ló mà sọ pé ìròyìn ìbànújẹ́ ó ní ikú Abíọ́lá mà jẹ́ nítorí pé òṣìṣẹ́ takuntakun ní í ṣe. bákan náà ó mà ló mà ṣàlàyé pé gbogbo ìgbìyànjú àjọ àmọ̀tẹ́kùn àti iléeṣẹ́ ọlọ́pàá láti mú afurasí náà tí wọ́n ló jẹ́ ọmọ ogun Nàìjíríà ó ní kò tí ì so èso rere báyìí. kọlọ́ọ̀bà Elédùmarè kó má jẹ́ kí ọkọ ọba àdó ọba kó má sa èmi àti ńlẹ́sẹ̀. àdúrà gbolúwa Tóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní eyayorubaworldtv. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá tẹ notification bell láti lè máa máa ètò alákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o a kú ìsinmi àná a dẹ̀ kú ìmúra ṣẹ́ tòní àánú ọlọ́ọ̀bá rèé yóò wé mi àti ń rí o.